Arè tí ò bá pẹ́ nílùú kò lè rí èrè ìlú jẹ. Òṣìṣẹ́ tí ò bá pẹ́ nídìí iṣẹ́ kò lè rí èrè iṣẹ́ jẹ. Obìnrin tí ò bá pẹ́ nílé ọkọ kò lè rí èrè ọkọ jẹ. Ẹ ǹlẹ́ gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa ni Títílọpẹ́ bá yín lénìí? Ní ìgbà kan, arákùnrin kan wà, orúkọ ẹ̀ ń jẹ́ Adéwálé. Adéwálé ní oko, àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú wọ́n sì ní oko pẹ̀lú. Àmọ́ nínú òjò, nínú ẹ̀rùn, nígbà tó rọrùn àti ìgbà tí ò rọrùn, Adéwálé ó ń rí dájú wípé òun ń tọ́jú oko ẹ̀ yìí. Ó ń ṣe ọ̀gbìn, ó ń gbin nǹkan oríṣiríṣi. Àwọn ọ̀rẹ́ Adéwálé wọ́n wá sọ fún wípé fi oko yìí sílẹ̀ nítorí wípé wàá yìí bá oko yìí ní ọ̀la. Jẹ́ ká lọ ṣe fàájì, jẹ́ ká lọ ṣeré. Adéwálé á dá wọn lóhùn pé ẹni tó bá farada ìnira á rí ìtura gbà. Nígbà tí àkókò wá dé, iṣu bẹ̀rẹ̀ sí ní wù ní oko Adéwálé. Àmọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọn ò rí iṣu jẹ nítorí wípé ìgbà tó yẹ káwọn máa farada òjò, tó yẹ kó máa farada ẹ̀rùn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣeré. Kí wá ni òwe yìí kọ́ wa? Òun náà ni wípé alágbẹ̀dẹ èyí tó ń lu irin ní ojú kan, ó ní ohun tó fẹ́ mú jáde ńbẹ̀. Àṣeyọrí àti ìtẹ̀síwájú ó nílò fún wa láti ní ìfaradà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa, nígbà tí a bá ní ìdojúkọ lẹ́nu nǹkan tá à ń gbìyànjú nídìí ẹ̀, à bẹ̀rẹ̀ sí ní fi kíní yẹn sílẹ̀. À sọ wípé mi ò lè faradà mọ́. A gbàgbé wípé ẹni tí ò bá ní ìfaradà kò lè ní ìtura. Eléyìí ni ìtàn yìí wá kọ́ wa. Wọ́n á fẹ́ wá gbà wá ní ìyànjú kékeré ní wípé ní gbogbo ohun tá a bá ń là kọjá, nídìí iṣẹ́ ni, nínú ìgbéyàwó ni, àbí níbikíbi, ẹ jẹ́ kí a mọ̀ wípé ìfaradà ó ṣe pàtàkì. Ó dìgbà. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. A ò ní pàdé ayọ̀.